Gbajúgbajà wòlíì kan lórílẹ̀‐èdè Nàìjíríà Wòlíì Moses Wálé Ọlágúnjú ti sọ àsọtẹ́lẹ̀ ńlá jáde fún ọdún 2026. Bàbá yìí ní gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè kan ṣoṣo ṣe fi hàn àwọn nípa ìjàkadì àdúrà wọn lọ́dún yìí. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ọdún tó ń bọ̀, pàápàá jùlọ ní ọdún 2026. Nípa ìdìbò gbogbogbò ọdún 2027, Ọlọ́run Olódùmarè fi hàn bàbá yìí wípé àwọn tí wọ́n ń tiraka láti borí ààrẹ tó wà lórí àga Bọ́lá Ahmed Tinubu ń fi àkókò wọn ṣòfò nítorí wípé ààrẹ ní gbogbo irinṣẹ́ àti agbára tó yẹ lọ́wọ́ láti borí ìdìbò náà. Ọlọ́run kìlọ̀ pé ìjàmbá ńlá yóò ṣẹlẹ̀ ní Nàìjíríà bí ìgbìmọ̀ bá wá láti ṣe ìdìbò ẹ̀tàn fún ẹgbẹ́ tó wà lórí ìjọba tàbí àwọn olùdíje rẹ̀. Ọlọ́run ti kìlọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kò gbọdọ̀ gbẹ́kẹ̀lé ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí irinṣẹ́ ìpolongo láti borí ìdìbò ààrẹ, bí kò ṣe pé kí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run pẹ̀lú ààwẹ̀ àti àdúrà. Gẹ́gẹ́ bí a ṣe fi hàn bàbá ọ̀hún, wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC All Progressive Congress tó wà lórí ìjọba ti parí gbogbo ìṣètò fún ìdìbò ààrẹ ọdún 2027, wọ́n sì ń pèsè fún ìbúra àti wọlé nìkan. Bàbá ní Ọlọ́run fi hàn àwọn pé ìṣọ̀kan láàrin Àtíkù àti Peter Obi fún ìdìbò ààrẹ ọdún 2027 jẹ́ ìrọ́kẹ̀kẹ̀ ńlá sí ìṣèjọba APC àti pé ẹgbẹ́ tó wà lórí ìjọba yóò ṣe gbogbo ohun tó bá lè ṣe láti dènà ìṣọ̀kan wọn. Ọlọ́run pàṣẹ pé bí Waziri ti Adamawa Alhaji Atiku Abubakar bá jẹ́ olóòótọ́ nínú ìfẹ́ rẹ̀ láti borí ìdìbò ọdún 2027, ó gbọdọ̀ rí ọ̀nà láti gba ìfẹ́ Peter Obi kó sì yàn án gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ọlọ́run sọ pé Atiku Abubakar àti àwọn olórí ẹgbẹ́ òṣèlú ADC gbọdọ̀ yàgò fún àṣìṣe kankan, nítorí àṣìṣe kéékèèké ní àkọ́kọ́ yìí tó lè parí ìrìn àjò òṣèlú wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run sọ pé ìfihàn ẹ̀yà ìyẹn tribalism yóò lágbára gan nínú ìdìbò ọdún 2027. Ó tún sọ pé àwọn olóṣèlú pàtàkì kan yóò da ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí àkókò ìdìbò ọdún 2027 bá ti súnmọ́ tán. Ọlọ́run fi hàn bàbá náà wípé ìdìbò gbogbogbò ọdún 2027 yóò jẹ́ ẹni tí yóò nira jùlọ nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ará ìlú yóò sì yà wọ́n lẹ́nu àbájáde ètò èsì ìdìbò náà. Wọ́n ní Ọlọ́run kìlọ̀ pé kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu pé kí ó lọ rèé gba àdúrà púpọ̀ láti yàgò fún ìyọkúrò lójijì ní orí ipò. Ó tún kìlọ̀ pé kí ó túbọ̀ gbàdúrà fún un láti lòdì sí àìsàn àti ikú òjijì kí ó lè parí àkókò ìjọba rẹ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ nínú àsọtẹ́lẹ̀ fún bàbá yìí ní ọdún 2025, ìyípadà ẹgbẹ́ The Campaign yóò máa tẹ̀síwájú. Ọlọ́run sọ pé ọdún 2026 yóò jẹ́ ọdún ìjì líle bíi tsunami, ọdún ìkúrò nínú ẹgbẹ́ kan lọ sí ẹgbẹ́ míì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ tẹ́lẹ̀. Àwọn General Olúṣẹ́gun Ọbásanjọ́, Ibrahim Babangida àti Abdulsalami Abubakar kò gbọdọ̀ dá àdúrà dúró láti lè kọjá ọdún 2026 láyé o. Ọlọ́run sọ pé gómìnà Adémọ́lá Adélékè ní àǹfààní tó dáa láti borí ìdìbò ọdún 2026 ti gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n kò gbọdọ̀ kéré sí àdúrà, ó gbọdọ̀ tẹra mọ́ àdúrà gidigidi. Nípa ìdìbò gómìnà ọdún 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọlọ́run fi hàn bàbá yìí wípé ìyanu ìkẹyìn nìkan ló lè jẹ́ kí Adélékè tún borí o, nítorí ẹgbẹ́ tó wà lórí ìjọba ti pèsè láti yọ ọ́ kúrò nípò. Ẹgbẹ́ alátakò tuntun ADC nílò láti túbọ̀ ṣiṣẹ́ takuntakun. Bàbá yìí ní àwọn rí wípé ẹgbẹ́ náà dúró lórí ẹsẹ̀ kan. Ọlọ́run sọ pé àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà gbọdọ̀ múra sí ìṣòro ọrọ̀ ajé tó tún máa burú sí i lábẹ́ ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́.
ó tún sọ pé àwọn olórí alátakò gbọ́dọ̀ múra sí inúnibíni láti ọwọ́ ẹgbẹ́ tó wà lórí ìjọba. Bí APC kò bá ṣọ́ra, tí ìdìbò gómìnà lórí ìpínlẹ̀ Èkó lọ́dún 27 bá jẹ́ òtítọ́ àti òdodo, ẹgbẹ́ náà àti ààrẹ yóò pàdánù ìpínlẹ̀ náà láti ọwọ́ àwọn alátakò. Wọ́n ló ṣeéṣe kí wọ́n pàdánù ìdìbò náà sí ọwọ́ àwọn alátakò. Ọlọ́run pè àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà láti wá ojú Ọlọ́run fún ìbànújẹ́ àti àánú rẹ̀. Nítorí orílẹ̀-èdè yìí ń jìyà nítorí ẹ̀ṣẹ̀, a nílò ìrònúpìwàdà lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní Ọlọ́run tún sọ pé ọdún 2026 yóò jẹ́ ọdún ìdájọ́ Ọlọ́run lórí àwọn tó ń kẹ́gàn òfin rẹ̀. Ó tún fi hàn pé àìlera ọrọ̀ ajé àti ààbò jẹ́ nítorí tí yóò yọ ìbẹ̀rù Ọlọ́run kúrò nínú ayé wa, á sì jẹ́ kí ìbàjẹ́ di àrùn tó ń sàn nínú ẹ̀jẹ̀ wa. Àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ gbàdúrà fún General Theophilus Danjuma. Ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run yóò rí àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀. A gbọ́dọ̀ ṣọ́ra kí a sì jẹ́ aládùúrà, kí a ṣọ́ra fún àwọn wòlíì èké. Bàbá yìí ni Ọlọ́run sọ pé ìkúnyà tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àkókò. Kí a gbàdúrà fún Pásítọ̀ Adébóyè lòdì sí ikú. Kí àwọn ará ìpínlẹ̀ Èkó gbàdúrà fún gómìnà Sanwó-Olú lòdì sí àìsàn. Bàbá yìí ní bí a kò bá ṣọ́ra, àyídáyidà yóò mú gómìnà Ṣèyí Mákindé kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n tún ní wípé ìdìbò ààrẹ ọdún 2027 jẹ́ ogún èèyàn láàrin àríwá àti gúúsù. Ọlọ́run fi hàn pé ìdìbò ọ̀hún yóò kún fún ẹ̀tàn. Ọlọ́run nìkan ló lè yọ Tinubu kúrò. Ìpínyà ìyọkúrò ń bẹ lórí alága ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio. Ọlọ́run ní pé kí ìjọba Tinubu gbọ́dọ̀ ṣọ̀kan pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà kó sì yọ ìfarahàn àwọn ẹ̀yà kúrò. Bí kò ṣe bẹ́ẹ̀, Haúsá àti Ìgbò lè darapọ̀ kí wọ́n yọ Yorùbá gẹ́gẹ́ bí ọ̀tá. Èyí ni ohun tí Ọlọ́run fi hàn ìránṣẹ́ Ọlọ́run wòlíì ikọ̀ àtìríjú Ọlọ́run alààyè Wálé Moses Ọlágúnjú ní àsìkò tí wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀, tí Ọlọ́run náà tí ó sì láàyè wọn wípé wọ̀nyí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.